àwọn ò lè sọ wípé kò sí aláàfin tó challenge leadership Ọọ̀ni nítorí pé Ọọ̀ni ò sí ní position of leadership láti ìpìlẹ̀ gbogbo ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ọlá tí Ọ̀yọ́ ń ṣe ipò imperialist power kò sí nǹkan tó ń jẹ́ Ọọ̀ni gbogbo ìtàn tí wọ́n ń jọ tí wọ́n kàn àgbélẹ̀kọ ni ìgbà tọ́yọ́ tó fi jẹ́ imperial power tí à ń fogun ja àwọn ìlú káàkiri tí à ń kó àwọn èèyàn ẹlẹ́rú tí à ń ṣe expansionist expedition nǹkan tó yóò jẹ́ pé à ń fi ń fẹ́ ìlú ká títí because evolution ni Ọ̀yọ́ evolved from being a settlement to a kingdom then to an empire nǹkan tó ń pè lẹ́mpire ó yàtọ̀ sí kingdom nǹkan tí ó yé àwọn èèyàn nìyẹn téèyàn kan bá ṣe olórí lórí ìlú tó ń pè ní empire kò ń ṣe ẹgbẹ́ ẹni tó ṣe olórí lórí kingdom sentiment àti emotion ni wọ́n attach mọ́ gbogbo wa ládẹ ní ìfẹ́ kò ń ṣe àwọn èèyàn kan ló ní ìfẹ́ láti ìgbà tí Ọ̀yọ́ ti ń ṣe ọlá tọ́yọ́ ti ń jẹ́ olórí dé ibi tí ìgbà tí wọ́n fẹ́ ṣe tí àwọn òyìnbó ipò tí wọ́n bá wa òun náà ni wọ́n náà sì rètí ìlú kọ̀ọ̀kan àti ọba kọ̀ọ̀kan nígbà yẹn kò sí pé bóyá wọ́n ṣe bójúbójú òyìnbó kì í ṣe bójúbójú a lè máa pè wọ́n ní colonial rogues I'm a Pan-Africanist gbogbo incursion of àwọn òyìnbó sí ilẹ̀ aláwọ̀ dúdú kò ń ṣe nǹkan tó wà pleasant but nǹkan tó ń mú wá tó jẹ́ nǹkan tó dáa a gbọ́dọ̀ acknowledge exactly a gbọ́dọ̀ acknowledge kò ṣe pé embrace acknowledge wọ́n try náà nígbà tí wọ́n dé ipe kí wọ́n diminish àwọn ọlá àwọn ipò tí wọ́n bá àwa èèyàn dúdú for instance ìgbà tí wọ́n dé ẹni tó kọ́kọ́ wá sí Ọ̀yọ́lé ní Portuguese kan Lugera tó ń wá ní ayé ìgbà yẹn ní ayé Aláàfin Ọba Lókun ó rí gbogbo nǹkan tó wà ń bẹ̀ àti attain the level of civilization as at of then ìgbà tí Landa Brothers wá the same thing ó gbà tó kọ report tẹ ó kọ àwọn nǹkan tó bá lọ́yọ̀ ó kọ bí garden ṣe wà nínú palace tó jẹ́ pé Aláàfin ń sin àwọn ẹranko ó keep mini zoo gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ kó jẹ́ nǹkan àmúyangàn fún àwa ọmọ Yorùbá ni nínú ìtàn kì í ṣe nǹkan tí a kàn lè dìde ká kàn máa bú ọlá Ọ̀yọ́ ká máa bú Ọ̀yọ́ gbogbo àsìkò tá tí wọ́n bá lọ títí tó fi di pé wọ́n dá province sílẹ̀ ẹ rí pé ìgbà tí wọ́n dá province sílẹ̀ Aláàfin náà fi ṣe olórí Ọ̀yọ́ province àwọn ọba yòókù wọ́n jẹ́ district heads ni Aláàfin ni ló wà ní head so gbogbo pé wọ́n settle jà wọ́n ṣe kankan Aláàfin ló wà lórí gbogbo àyẹn kò sẹ́ni tó challenge Aláàfin so òun ni pé nǹkan tí professor yẹn sọ is the other way round pé àsìkò tí Aláàfin ti ń ṣe olórí ààrẹ ni tó jáde tó challenge ìgbà tó Aláàfin sign treaty pẹ̀lú àwọn òyìnbó Gẹ̀ẹ́sì ààrẹ ni tó jáde sọ pé rárá òun kọ́ ni king of Yorùbá land ó wà ń bẹ gàdàgbà ó wà ní the supreme leader or ruler of Yorùbá land king of Yorùbá land bó ṣe sọ nìyẹn king of Yorùbá land ni treaty yẹn sọ ó ní treaty yẹn sọ wọ́n ṣe sọ nìyẹn tán dẹ̀ buwọ́lù tó dẹ̀ tún ní àwọn ẹlẹ́rìí wọ́n ṣe tàkọ́kọ́ wọ́n ṣe tẹ̀kejì wọ́n ṣe ti kẹta tó jẹ́ tàwọn Ìbàdàn tó jẹ́ pé Ọ̀yọ́ náà tó ti sign ẹ̀ kò sẹ́ni tó dìde tó sọ pé rárá o Aláàfin kọ́ ló yẹ kó ṣe o. ó dà kò burú sí Aláàfin kankan tó ojú Ọọ̀ni rí nínú ìtàn àbí àfi ọba Adéyẹmí nìkan. honestly ni báwọn sọ ni. ẹ̀yin wá ń tẹ̀lé láti tó wá sójú ọ̀nà bẹ́ẹ̀ ṣe bó ṣe yẹ ẹ̀yin mọ́ ó yá ẹ̀tún ibi tẹ́ mẹ́nu lé o. bó ṣe wà ní pé kò sí Ọọ̀ni ọba kankan nílẹ̀ Yorùbá tó challenge authority Aláàfin láti ìgbà àìmọye ọdún sẹ́yìn tí Aláàfin ti wà ní forefront tó jẹ́ pé òun ni ó ń ṣe olùdarí gẹ́gẹ́ bí ipò ẹ̀ ṣe jẹ́ ipò royal àti ipò jagunjagun Ọ̀yọ́ nìkan ló ní ìtàn ká kó èèyàn lẹ́rú ká expand ìlú kí ó jẹ́ pé àwọn ọba àwọn a lot of kingdoms ló wà lábẹ́ empire we are imperialists a lè compare ìyẹn pẹ̀lú any ọba ní ilẹ̀ Yorùbá because a lè máa wò from emotional angle àbí sentiment àbí pé ká wà bias pé okay Ifẹ̀ lórírun Yorùbá ó tífẹ̀ bá jẹ́ orírun Yorùbá tí ò jagun rí tí ò kó ìlú kankan lẹ́rú tí ò hard mọ́ territory ilẹ̀ Yorùbá a lè máa compare pẹ̀lú ẹni tó establish empire tó fogun jà àìmọye ìlú tó kó àìmọye ìlú lẹ́rú tó place orúkọ Yorùbá sí world history map pé yes tó máa ń dárúkọ pé how many empires do we have in Africa wọ́n á dárúkọ Yorùbá empire which is Ọ̀yọ́ empire
so kò sẹ́ni tó challenge aláàfin nígbà tí gbogbo wọn yẹn ń ṣẹlẹ̀ títí ìgbà tó di orí pé wọ́n establish àwọn province a ní Ẹ̀gbá province a ní Ọ̀yọ́ province Ondo province and Ìjẹ̀bú àwọn provinces yìí not try to sọ the state nígbà tó yá ìgbà tí Ọ̀yọ́ province wà Ọ̀yọ́ náà ní capital ló wà òyìnbó kan tó ń pè ní World Price ló gbé capital kúrò lọ́yọ̀ọ́ tó gbé wá sí Ìbàdàn àsìkò gbà yẹn Aláàfin ni olórí Ọ̀yọ́ province tí gbogbo àwọn ọba yòókù tí wọ́n wà lábẹ́ gbogbo àwọn ìlú tán ní high education even more than Ọ̀yọ́ wọn challenge ìpè kí ló dé tẹ́ ṣe fAláàfin ṣe olórí Ọ̀yọ́ province. nígbà yẹn gbogbo gbà yẹn tí province tó fi di state kò sẹ́ni tó challenge ẹ̀. That time in history tí Professor Amusan tó ń rí fásì ìgbà tí partisan politics ti wà ní ilẹ̀ Nàìjíríà tó ń ti dálẹ̀ Nàìjíríà lẹ́tàn ni ó di pé Ọọ̀ni tó wà educated Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí wọ́n gbé síwájú nítorí pé kí ni Aláàfin ìgbà yẹn kò kàwé ìgbà tí ó dẹ̀ ti kàwé àwọn wọ̀nyàn tó máa gbé síwájú dẹ̀ kí nǹkan kan ti wà lára àwọn ọmọ ilẹ̀ Yorùbá kan tó jẹ́ pé wọ́n fi ń kórìíra Ọ̀yọ́ ìyẹn ti wà ní inú wọn ìgbà yẹn náà gbé síwájú ìgbà tó dẹ̀ máa ṣe ìpàdé àwọn ọlọ́balọ́ba kọ́kọ́ Ọ̀yọ́ náà ti ṣe kìí ṣe Ilé-Ifẹ̀ nígbà tó ń fẹ́ ṣe lọ́yọ̀ọ́ ta ló challenge ẹ̀ ipe rárá o source ní kẹ́ gbé lọ Ilé-Ifẹ̀ ní kẹ́ gbé lọ the first motorway nílẹ̀ Nàìjíríà motor road tí mọ́tò kọ́kọ́ gbà nílẹ̀ Nàìjíríà is between Ìbàdàn and Ọ̀yọ́ because wọ́n fi pọ́n Aláàfin lé wọ́n mọ irú ọlá tó wà lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ lọ́lá wà ìyẹn náà ni wọ́n fi orin tó máa ń kọ pé owó lè kó ní ará Ọ̀yọ́ ló lọ bá kò sẹ́ni tó jáde pé Ọ̀yọ́ ni ọba wà so eléyìí tí professor yẹn wá sọ ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé kò sẹ́ni tó challenge authority ìgbà tí Aláàfin Adéyẹmí 3 tó wà láyé ó challenge wọn to 10 minutes debate kò sẹ́ni tó jáde láti prove superiority kò sẹ́ni tó jáde láti challenge so ebi o mọ lu tí professor yẹn wà gbogbo gbà yẹn o tí wọ́n lè kóòtù gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn kì í ṣe pé torí pé Ọọ̀ni Olúbùṣe àti Aláàfin Adéyẹmí 3 wọ́n jọ wojú ara wọn nípa ọ̀rọ̀ lọ́balọ́ba ẹ rí pé gbà tí wọ́n fẹ́ joyè tó fẹ́ fi kíní jẹ Akínrógun Tommy Kimi former chairman NRC láyé Babangida ìbílẹ̀ tó ń gbé kíní yẹn jáde pé ókè o a fẹ́ fi Tommy Kimi jẹ Akínrógun of Yorùbá land níjọba báyìí o Aláàfin gbégbèsè kò ń ṣe pé irú ìgbésẹ̀ ti ayé ìsìn táwọn èèyàn kan ń sọ̀rọ̀ bó ṣe wù wọ́n lórí internet appropriate court àwọn ìjọba l'Aláàfin kọ lẹ́tà sí ipe báyìí ni ìtàn ṣe rí báyìí ló ṣe rí lòun ní ẹ̀tọ́ láti fèèyàn kan jẹ oyè tó máa kárí gbogbo Yorùbá land Káàárọ̀ Oòjíire ẹni tó bá tún nírú tàn yẹn kó mú jáde ipe àwọn ti ṣerú ẹ̀ rí kò sí president kò sí kò dẹ̀ sí ẹni tó sọ pé òun kó Ọ̀yọ́ lẹ́rú so kò sẹ́ni tó subjugate Ọ̀yọ́ rí tẹ́ bá dé Abẹ́òkúta ẹ máa rí traces Ọ̀yọ́ empire ń bẹ odò Ọ̀yọ́ wà ń bẹ àwọn Ìbàrà people Ọ̀yọ́ ni wọ́n tẹ́ dé Ìlaró ọmọọba Ọ̀yọ́ ló ń jọba tẹ́ fi máa dé Haiti grandchildren ní Aláàfin Abíọ́dún àwọn ló lead revolution ní Haiti so